Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 1 títí dé 12. Ó kà báyìí: ọkùnrin kan sì wà nínú àwọn Farisí tí à ń pè ní Níkódémù, ìjòyè kan láàrin àwọn Júù. Òun náà ni ó tọ̀ Jésù wá ní òru. Ó sì wí fún un pé, Rábì, àwa mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ìwọ ń ṣe, nítorí pé kò sí ẹni tí ó lè ṣe iṣẹ́ àmì wọ̀nyí tí ìwọ ń ṣe, bí kò ṣe pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Jésù dáhùn, ó sì wí fún un pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Níkódémù wí fún un pé, a ó ti ṣe lè tún ènìyàn bí nígbà tí ó di àgbàlagbà tán? Ó wá lè wọ inú ìyá rẹ̀ lọ nígbà kejì kí a sì bí i? Jésù dáhùn wípé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Èyí tí a bí nípa ti ara ni, èyí tí a sì bí nípa ti ẹ̀mí ni. Kí ẹnu kí ó má ṣe yà ọ́, nítorí mo wí fún ọ pé a kò lè ṣe aláìtún yín bí. Afẹ́fẹ́ ń fẹ́ sí ibi tí ó gbé wù ú, ìwọ sì ń gbọ́ ìró rẹ̀, ṣùgbọ́n ìwọ kò mọ ibi tí ó gbé ti wá àti ibi tí ó gbé ń lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí a bí nípa ti ẹ̀mí. Níkódémù dáhùn, ó sì wí fún un pé, nǹkan wọ̀nyí yóò ti ṣe lè rí bẹ́ẹ̀? Jésù dáhùn, ó sì wí fún un pé, ṣé olùkọ́ni ní Ísírẹ́lì ni ìwọ ń ṣe, o kò sì mọ nǹkan wọ̀nyí? Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, àwa ń sọ èyí tí àwa mọ̀, a sì ń jẹ́rìí èyí tí àwa ti rí, ẹ̀yin kò sì gba ẹ̀rí wa. Bí mo bá sọ ohun ayé yìí fún yín tí ẹ̀yin kò sì gbàgbọ́, ẹ̀yin ó ti ṣe gbàgbọ́ bí mo bá sọ ohun ti ọ̀run fún yín? Orí ọ̀rọ̀, ọ̀nà sí ìjọba ọ̀run. Ẹsẹ̀ kejì àyọkà yìí wáyé nítorí ẹsẹ̀ 23 àyọkà ti àná. Ẹsẹ̀ 3 pè fún àkíyèsí gbogbo ẹni tí ó fẹ́ wọ ìjọba Ọlọ́run. Kódà, ẹsẹ̀ 7 ṣe é ní dandan fún ènìyàn. Bí o kò bá tíì ṣe èyí, rí i pé o ṣe bẹ́ẹ̀ lónìí. Ọ̀tọ̀ ni kí ènìyàn gbàgbọ́ pé Jésù jẹ́ ọmọ Ọlọ́run àti olùgbàlà. Ọ̀tọ̀ sì ni pé kí ó ní òye ìgbàlà. Ẹsẹ̀ 4 àti 9. Ọ̀rọ̀ Níkódémù ní ẹsẹ̀ 4 àti 9 fi hàn pé Kọ́ríńtì kìíní orí 2 ẹsẹ̀ 14 farahàn nínú ayé rẹ̀. Ohun tí Jésù wí fún Níkódémù ní ẹsẹ̀ 3 ni a tún rí ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 3 ẹsẹ̀ 19. Ọ̀rọ̀ náà ṣe pàtàkì fún gbogbo ènìyàn. A gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ àtúnbí bí a kò bá tíì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Gbogbo ẹni tí ó ti di àtúnbí gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ìwàásù kí àwọn ẹlòmíràn fi lè di ẹni ìgbàlà. Àdúrà: fi àánú ìgbàlà wá àwọn ènìyàn rẹ rí, Olúwa. Àṣàyàn ẹsẹ̀ fún ọ̀sẹ̀ yìí, Jòhánù kìíní orí 14.